Abdulrazak ibi tẹ́ ti bá wa ní dáadáa márùn tí Muhammadu ṣe tó fi tó tẹ̀lé tó fi tó yàn ní aṣíwájú pẹ̀lú ẹ̀rí ìbẹ̀lẹ̀ ti bá wa ẹ bá sọ dáadáa márùn tí Muhammadu ṣe pẹ̀lú ẹ̀rí tó fi tó tẹ̀lé aṣíwájú. níbo la fáà ti fẹ́ rí àfáà lè fò. bí bá sọ dáadáa gan ṣẹ́yìn yìí gan ṣẹ́ ní dáadáa lára àbí ṣẹ́ máa gbà á gan tó bá sọ pé ẹni tó ìwé ẹ̀ dáa jù ànábì ẹni tí ìwà ẹ̀ dáa jù sallallahu alaihi wasallam ẹ kọ́kọ́ fi sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀ takò. ó yá ẹ ti sọ pé ẹni tí ìwé ẹ̀ dáa jù ẹ sọ márùn nínú ìwé tó dáa jù tí ò sẹ́ni tó lè wú ẹ̀ pẹ̀lú ẹ̀. ẹ takò nǹkan tí mo sọ yẹn mi ò wá ní wáyé tẹ̀ mọ́ àbí èmi ò wá àwọn fọ́lọ́ àtàwọn sọ pé mo ti sọ ẹyọ kan ẹ takò. ẹ fún wa lẹ́rìí èmi ò kí n ṣe olódò tí bá fún yín lẹ́rìí gọ́ṣẹ́ lè ká ni. a máa gbà náà ẹ fún wa lẹ́rìí a máa kà á máa gbà ẹ fún wa. lówó Suratul Qalam ọlọ́run bá sọ pé fúlìkìlà bíìm bóyá mo yẹ yẹn kọ́. ẹni sùn ṣẹ́rí tẹ bá fẹ́ give reference ẹ máa fara balẹ̀ sódà mi yá lè gbọ́ yín yé ẹ ti get. wọ́n ní WAEC center. no ṣe mọ kò ń ṣàwọn nìkan lẹ́ ń bá sọ̀rọ̀ ẹ wo èèyàn tó wà nígbà almost 1000 ẹ ti get mùsùlùmí wà nínú àwọn tó ń wò wá wọn á lè kẹ́kọ̀ọ́ lára yín ó ti yé yín ẹ̀yin ẹ bá wa repost ká máa lọ pẹ̀lú afa ali. ilé ò kì í ṣe first time second time tí mo wá sí ibà ẹ̀dọ́ kò ṣe third time fifth time mo kọ̀ wá fún máa jáwọ́ yín lẹ́kọ̀ọ̀kan ni torí wípé ó dàgbà ojú yóò ní ó yá. ẹ ṣe dáadáa tí ẹ sọ pé Muhammadu ṣe ẹni òun ló dáa jù tó bá sọ pé èèyàn dáa jù àwọn ò sọ pé kò dáa àti gbọ́ kí ni dáadáa tí ń bẹ lára rẹ̀ number 1 ó yá o kí ni dáadáa tí ń bẹ lára Muhammadu dáadáa tí ń bẹ lára Muhammadu fẹ́ sọ dáadáa tó ṣe ẹ lóun ló dáa jù. tí ẹ wá fi lè jẹ́ afọ́jú àti ẹni tí ò ní làákàyè kò lè gbọ́ wàdàn bí sọ̀sọ̀lẹ̀ ẹ sọ pé ti fún yín lẹ́rìí pẹ̀lú dáadáa tánàbí ṣe mo sọ pé ẹni tí ìwẹ̀ fi ń dáa jù lọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó tó fi ń rinlẹ̀ nínú Al-Qur'ani pé ìwà ànábì yìí o ìwọ ní dáadáa rẹ tún dáa débi pé ìwẹ̀ dáa gan kò síwà tẹni tó dáa jù ẹ lọ mo tún wá fún ilé ẹ̀ tí wọ́n ń wá pé kí ni láì ṣe pé àní wípé ẹni tí ọ̀pẹ̀lẹ̀ ẹ bá lọ kò lè gbọ́kùn àná. ẹ jẹ́ ká ṣàlàyé fún àfa yóò dàbí kò yé àfa. Kùránì sọ pé Muhammadu ni wà ìdájọ́ bẹ́ẹ̀ ni lóòótọ́ ni àwọn àbẹ̀pẹ̀ dáadáa wo ló ṣe tó tó mú Kùránì sọ bẹ́ẹ̀ yẹn là ń béèrè ẹ mọ̀ pé lóòótọ́ wọn kọ́ nǹkan pé àlíkò lọ skul àlíkò mọ̀wé gbàgbé pé tó yẹ ká lè lọ skul ilé ké olóòlọ gbogbo orí ẹ̀ ti dọ́gba dáadáa wo ni Muhammadu ṣe. ẹ̀yin tẹ́ ẹ lọ skul dáadáa wo lẹ ṣe sílẹ̀ Yorùbá ó yá. ẹ ti ẹ̀kọ́ adé dáadáa wo ni Muhammadu ṣe. ṣé tíyàn hùwà tó dáa kò sí nára dáadáa àbí ṣebí. ẹ dáadáa wo ló wá wù ẹ máa gbọ́ àfààlì àbá yín jà ẹ má bẹ̀rẹ̀. ó ní ẹ lọ́ máa wà dáadáa wo ló wá wù ẹ sọ ká gbé jáde àfààlì. bẹ́ẹ̀ ní gọ́ọ̀gù mo ti sọ fún yín pé ìkan tó ṣe ìwù ẹ̀ dá kálásì. kí ló ṣe àfààlì ẹ máa gbọ́ ok ẹni sùn àfààlì bí àpẹẹrẹ ń sìn bọ́dà wa kan wá bí ń sìn wọ́n láwọn fẹ́ ṣéǹjì orúkọ wọn mo ti fún wọn láwọn bàbá wa àtàwọn ìyá wa kan tí wọ́n gbé ètò yẹn lẹ̀ gbogbo àná làjọ gbélé wọn ni wọ́n wà ní apá abẹ yẹn ẹni tó bá fẹ́ ṣéǹjì orúkọ ẹ̀ láti orúkọ lárúbáwá sí orúkọ àwa ọmọ Yorùbá gidi tí yóò bá lówó wọ́n máa bá a ṣe wọ́n á sanwó yẹn fẹ́ nìyẹn ṣe pé dáadáa kan mo múlẹ̀ nsẹ̀nsẹ̀ dáadáa wo lànàbì ṣe lẹ́yìn pé Kùránì ni pé ànábì ló dáadáa wo ló ṣe. tíyan lè kó nínú ohun kìíní kan tó lọ ẹ sọ dáadáa tó dáadáa wo ni Muhammadu ṣe ẹ̀kan lójú tó yẹ. mo sọ pé ẹni tí bẹ̀rẹ̀ Ali Abdulrasaq ẹ̀dẹ̀ wékìní Saudi sórí dáadáa wo ni Muhammadu ṣe. ẹ̀dùn àní pé ẹ̀ lè ní àgbọ́yé ẹni tẹ́sán kó fẹ́ kò ní Islam yẹn gan ó kúrò kò kàn mí kò kúrò kò tẹ̀ mí lọ́ọ̀sì ẹgbẹ̀rún ẹ máa gbọ́ ṣẹ́rí àwa sọ sí èmi sọ báyìí ẹ lè má gbọ́ rí tẹ́lẹ̀ Mr. Ali ẹ lè má gbọ́ rí tẹ́lẹ̀ èmi wá ń sọ fún yín lálẹ́ ìlú pé Muhammadu olórí burúkú ni ẹni òfò ni aburú ló ṣe kò ṣe dáadáa kan ó jí pátá ó jalè Muhammadu bá ọmọ ọdún 9 sùn
Muhammadu bá òkú sùn àwọn aburú tó ṣe nìyẹn o ẹ mọ̀ pé tí ẹ bá sọ pé èèyàn ṣaburú ẹ máa ní evidence ẹ máa níbi tẹ́ ẹ máa sọ ẹ máa ní aburú tẹ́ ẹ máa dárúkọ Muhammadu olè ni Muhammadu jàgùdà ni Muhammadu bókú sùn Muhammadu jí pátá Muhammadu bọ́mọ kékeré sùn Muhammadu tún bọ́kùnrin ó tún ṣe ó ṣe náà sọ̀m Muhammadu ó ṣe gay ẹ ti get ẹ̀yin náà sọ dáadáa márùn ẹ ti gbé mo sọ nǹkan bíi mẹ́fà báyẹn ẹ̀yin náà sọ dáadáa márùn. Muhammadu ti ya wèrè ó bugi jẹ ó ní skánskán ó ya wèrè ìmọ̀ bí ẹgbọ́. ó tún lu Aisha Muhammadu tún lu Aisha ó tún lu ìyàwó ẹ̀. kọ́tọ̀kọ̀tàn tó jẹ́ wípé àwọn mùṣírikù nǹkan tó wà nígbà Saudi tó wà nígbà yá Ànábì sallam wọ́n sọ tó báyìí and gbogbo kọ́tẹ́ ń gbé wá ó jí pátá àgbàtẹ́ ẹ̀ ní àdọ̀yé and ipe wọ́n sọ pé innahu majnun innahu sha'ir. ṣé ní dáadáa tí Muhammadu ṣe abẹ́ ni. mo jí sọ àfá ò lè rẹ́yọ kan ibo ló ti fẹ́ rí. tó bá yẹ pé ẹ̀ta kò yẹn ṣé ẹ ti gbà pé ẹni tí wọ́n fi ń da jù lọ òun là Ànábì Muhammad. a ní dáadáa wo ló ṣe tí ó bá ní kó bọ́lẹ̀ ẹ jẹ́ ká fa ìbọlẹ̀ ètò ẹ̀ka fà á nílọ skul àti lọ lẹ́kọ̀ọ́. ibi pé ṣe ẹ gbà tó bá yẹ pé ẹ gbà a máa sọ̀rọ̀ lọ tó bá jẹ́ pé ẹ wá gbà. àfà ẹ mọ gọ ẹ lóhun tí ń bẹ lórí yín náà ẹ ṣí wèrè tẹ wé mọ́rí ìkórè yín ó lè pé adẹ́mọ́ sí lẹ́nu ẹ̀rẹ̀ fẹ́ gbà ẹ̀rẹ̀ ń ti dànù lásọ pé yín pé ni ẹ sọ pé èèyàn dáa jù àwa ní kẹsọ dáadáa tó ṣe àwa sọ pé a mọ̀ nínú Kùránì kó ó wà ń bẹ̀ wà innaka la'ala khuluqin azim Allah sọ pé Muhammadu ìwọ ni wà rẹ fi ń dáa jù àwa béèrè pé ìwà wo ni Muhammadu hù tó dáa simple question ẹ wá ń sàtàtà ń tó tó. nílàkàì alákọ̀ọ́kọ́ ò mọ̀ kí ó ná màá wá fi ẹ̀sìn ẹ̀wọ̀n gan sìn alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì gan tí mo fẹ́ sọ ṣé tíyàn níwà dáadáa tó ní good behaviours àkàrà ṣé kò ń ṣe dáadáa mo gbọ́. ṣe rí pé wèrè ló ń ṣe Islam. ó ti rí ọjẹ́ ó ti rí Islam. mo ń ṣẹ̀yìn mo bá wí ustaz wa ẹ̀yin kọ́ ni mo bá wí ẹ̀yin kọ́ ni mo bá wí. ìrọ́bù ìnàkà. Ifá ọmọjọ́ gábí yẹ ká ran àfáà lọ́wọ́ ká fún wọn ní àpẹẹrẹ kó lè yé wọn. Àfáà ìtàn tí ni mo fẹ́ ṣe àfáà ní sùúrù ẹjọ́ Ifá ọmọjọ́ ẹ bá wọn ṣí Quran 33:21 kàkà kan tó wà fẹ́ fún wọn. Àfáà ní sùúrù àfáà ẹjọ́ tó ẹ fún wọn. olódo ó ti fẹ́ máa lọ́wọ́ gbọ́. Àfáà ní kẹ́ ní sùúrù sẹ́ àfáà. ẹ mọ̀ kankan ẹ̀dẹ̀ tún takò. ẹ ní sùúrù àfáà ẹ ní sùúrù. Ifá ọmọjọ́ ẹ bá wa gbé síta Quran 33:21 kàkà kan tó wà fẹ́ fún wọn. Allah sọ pé Muhammadu ó jẹ́ àpẹẹrẹ rere fún àwọn èèyàn ṣẹgẹt fún gbogbo àwọn tó bá ti nígbàgbọ́ nínú Allah ó ní Muhammadu jẹ́ àpẹẹrẹ rere fún wọn. So ẹ̀kọ́ tá wá ń béèrè pé ìwà dáadáa wo ló wá ṣe ẹni tó jẹ́ àpẹẹrẹ. Bọ̀ olówó ẹ̀kọ́ ẹ má bínú ọ̀rọ̀ tẹ kánú Kùránì yẹn Muhammadu náà ló fẹnu ara ẹ̀ sọ̀nà. ẹ máa gbẹ́jẹ́ ká wá gbà bẹ́ẹ̀ àti gbà àpẹẹrẹ dáadáa wo ló wá ṣe tó jẹ́ fọ́ọ̀mù èèyàn. ní wípé mo sọ bẹ́ẹ̀ lè gbọ́ yìí. báà lọ́wọ́ àfáà tí ò yá àfáà nìyẹn. So ẹ bá gbé fún ìjà Kùránì 33:21. wọ́n bá a máa sọ̀rọ̀ látẹ̀ní dọ̀lẹ́. Ifá mọ́tògráfì ṣe wà ń bẹ̀. ẹ̀mẹ̀sẹ̀ gbé jáde dà pé òkè wọn lọ́pọlọ àfáà kan sọ ẹ jẹ́ ká kà kan tó wà ní Kùránì àwọn àbẹ̀ pé ìwà dáadáa wo ló wá ní tọ́mù lè mú látara ẹ kà jẹ́ ń tún fún wọn. ó ní indeed. ẹ lè kà ń lárúbáwá ìkà ń lárúbáwá kì í tún fún wọn èèyàn tó ráfà yà. Al-Quran ó ní laqad kana lakum ẹ bá mú ti àfáà yìí tàbí kẹ́ ẹ já dànù. mọ́dẹ́tọ̀ lè mú tu àfáà yìí kó yé mú àmú tu ẹ̀gbọ́n mi mú Abdulrasaq ò dẹ̀ ṣe jẹ́ kán ka kínní náà kò make sense bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí náà ẹ ká kàn láti ẹ ká náà ẹ̀ dẹ̀ mú tu. ó ní Allah nínú Quran 33:21 ó ní laqad kana lakum fi rasulillah ó ní ó ń bẹ lára òjíṣẹ́ àwa Allah tí ń jẹ́ Muhammadu ó ń bẹ fún yín lára òjíṣẹ́ àwa Allah tí ń jẹ́ Muhammadu uswatun hasanatun ó ní àpẹẹrẹ dáadáa ó ń bẹ fún yín lára òjíṣẹ́ àwa Allah tí ń jẹ́ Muhammadu liman kana yarjullaha wal yawmal akhir ó ní fún ẹni tí ó bá fẹ́ràn Allah tó bá fẹ́ rí ọ̀dọ̀ Allah dé sí
tó sì nígbàgbọ́ níjọ́ ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíámọ̀ ó ní wàzákàrà Allaha kaseera ó ní ẹ máa rántí Allah dáadáa. So n tó sọ mẹ́rin bàbá olówó Èkó. wàdákà ó sọ pé tẹ̀wọ́n rántí àlá ṣé ó sọ pé wàdákì ọ̀dẹ̀ olódo tó sọ pé dákìrì ń bẹ̀ yẹn ọ̀dẹ̀ olódo. Number one nǹkan tó wá kà yẹn làkọ́ tí wọ́n bá sọ pé èèyàn kà nǹkan èèyàn gbọ́ yé nínú Islam ó kà nǹkan sìn ó yá wájú mẹ́ta ni ẹ máa fi mọ̀ nǹkan tó kà yẹn tó sọ pé ó gbọ́ yé làkọ́dẹ̀ kí ni ní ìrọ́b làkọ́dẹ̀ kana lakum fi rasulillahi uswatun hasanatun kí ni ní ìrọ́bù kí ni ní ibi tí a máa ti bẹ̀rẹ̀ àfa àlè ọmọ ọgbọ́n ti kọrin ní sùúrù ní kí ló tó ń ṣe báyìí ó kàn ní má sọ̀rọ̀ báyìí. èsì olódò jẹ́ sọ̀rọ̀ ó ka kọ́ńsìn ó ka kára dáadáa ó dẹ̀ tí wọ́n dáadáa. àlì ìgbẹnusàn yàrá ìwọ lólódò ó ti ka kínní wọ́n ti ka farabalẹ̀ náà wọ́n ti ka nǹkan wọ́n ti tú ó wá fẹ́ ka tiẹ̀ farabalẹ̀ tó bá ti wà ń bí ẹ tiẹ̀ máa track tiẹ̀ máa show a sign of respect ẹni tẹ́jọ́ ń sọ̀rọ̀ yìí kò bú ẹ òun sọ pé olódo tó bá fẹ́ showcase talent ẹ báyìí kílódé tẹ́yìn mùsùlùmí máa ń ṣe báyìí náà kílódé tí ìwà Muhammadu yóò dín fi ń lẹ́nà a máa yẹ kó sọ̀rọ̀ bọ̀ tá a bá ti mú ìtú ẹ kó dákẹ́ ná àwọn ṣe ń hùwà bí ẹranko báyìí náà ṣe ń hùwà bí ẹranko báyìí ìwọ ló fẹ́ prove pé onímọ̀ then you calm down ṣe sùúrù náà ṣe sùúrù a máa jẹ́ kó sọ̀rọ̀ tá a bá ti ní kó ṣe sùúrù kó dán a máa yẹ kó sọ̀rọ̀ ó ṣe ń hùwà bí animal báyìí irú àwọn èèyàn wo làwọn eléyìí náà ṣe sùúrù náà. mo ní kó ó dán ọ̀nà mo fẹ́ sọ̀rọ̀ tí n bá ti sọ̀rọ̀ tán wá sọ̀rọ̀ kí ló dé náà. tí bá tẹ̀ lẹ́lẹ́kẹ́. ẹ̀wọ́ èèyàn gidi kẹ́ ẹ bá sọ̀rọ̀ ó dà pé ó ṣe forí gbálẹ̀ àárọ̀ àwọn wèrè wo làwọn eléyìí náà kí ló dé náà. máa ní kó ṣe sùúrù wá fẹ́ mọ̀ òun fẹ́ bá a sọ̀rọ̀ then you calm down. àwa bá sọ̀rọ̀ tábà ní kó sọ̀rọ̀ wá sọ̀rọ̀ òun ṣó pé o gbọ́ lárúbáwá then wá farabalẹ̀ bóyá wo ló gbọ́ lárúbáwá ni o bóyá wà ni o wà then you calm down. àwọn àpọ̀dà ọmọ ẹrú lárúbáwá. tó bá tẹ́ ọmọ lárúbáwá gbé ọmọ lárúbáwá gangan wọlé ṣọ́ ẹ̀ lè fi lárúbáwá bá a communicate ni. àwọn òmùgọ̀ fún wa ní dáadáa tí Muhammadu ṣe Kùránì sọ Muhammadu sọ pé Jibril sọ pé Allah sọ pé òun lòun dáa jù anybody èmi náà mú mi wà mo lè sọ kọ́jẹ̀ kọ́lẹ̀ ní pé èmi ìwà mi ló dáa jù kí n dẹ̀ sọ fún ẹ pé mo gba ọ̀rọ̀ tí mo sọ yẹn kinní kan ló mú wa Ọlọ́run ló sọ o gbọ̀ngbà tó pọpọlọ wọn ti lọ àti ronú fáwọn mùsùlùmí báyìí ó nira. ẹgbẹ́ òun sókè jàre fáwọn geography ẹ bá pa àwọn tó wà lójú screen yìí tí wọ́n bá kí n ṣe mùsùlùmí ìṣẹ́jú kọ̀ọ̀kan ká lè gbá àwọn mùsùlùmí tó ní wọ́n pé charity begin at home la máa ń gbọ́ ó ti di charity begin at ilé kí ó bá yín sìn àpọ̀dà K-Man ṣe wà ń bẹ̀. ẹ ní láti sọ̀rọ̀ sókè díẹ̀ sí àgbóhùn yẹn dáadáa ṣé mùsùlùmí ni. rárá o ọmọ aládé làwà. ẹ ní ìṣẹ́jú kan pẹ̀lú akẹ́yẹ ní fún wa. àmọ́ òtẹ́ ní ìtòṣẹ́jú kan mú ní dúpẹ́ lọ́wọ́ yín náà ni torí ráwa báyà àwa ti sọnù ti pẹ́ ọpẹ́lọpẹ́ yín náà la fi padà wálé mo ní dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni. ẹ ṣé káàbọ̀ lifted ṣe wá mẹ́ tíkè ẹ kalẹ̀ ṣe wá mẹ́. ó wà mẹ́ o ẹ kalẹ̀. ok lifted ẹ ní sùúrù díẹ̀ mùsùlùmí ní yín sá tíkè. mi ẹ ṣe mùsùlùmí o ṣùgbọ́n mo fara pẹ́ mùsùlùmí ní sáàdì kan débi pé gan mo fẹ́ tún máa ń nígbàgbọ́ nínú wọn but ìgbà mo ti join group yìí mo fẹ́ sọ pé tí mo bá rí mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ mi báyìí bí kí n bẹ́ orí wọn dànù ni tó because gbogbo tí mo ti gbọ́ nínú program yìí tí mo ti ń follow yín bọ̀ tipẹ́tipẹ́ ó jẹ́ kí n. tíkè ẹ má bẹ orí wọn o ṣe fẹ́ di Boko Haram nìyẹn ẹ má bẹ orí wọn. ẹ tàbọ̀dàbọ̀ ti gbọ́ so because èmi gan fúnra mi gan máa ń bi ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí léèrè pé àwẹ̀ tí wọ́n ń gbà inú bo ló wà ní Quran
ẹni tí mo máa ń bi léèrè tó tún súnmọ́ mi kì í rí question yẹn dáhùn lọ́pọ̀lọpọ̀ àmọ́ question tí mo máa ń béèrè àdégbà mo tún wá join program mi mo tún wá rí i pé gbogbo tẹ́ ń kà mo rí i pé òdodo ọ̀rọ̀ gidi ni èmi fúnra mi máa ń sọ nǹkan kan tẹ́lẹ̀ pé àwọn ọmọbìnrin tí mo bí pé wọn bá fẹ́ mùsùlùmí pé ibi tọ́lọ́run bá ti darí wọn sí ni but now mo ti ń tẹ̀ mọ́ wọn létí mi ì gbọ́dọ̀ rí kankan nu wọn àtọmọ mi ọkùnrin o àtobìnrin o wọn ò gbọ́dọ̀ lọ fẹ́ mùsùlùmí kankan mo ti ń sọ fún wọn báyìí mo dẹ̀ ti ń jó yé wọn ìtorí bẹ́ẹ̀ àwọn ọmọ mi tó kéré ká nílé mo wà báyìí prógámù yìí máa tàn báyìí àjọ máa ń wò ni káwọn náà mọ gbọ́ sétí tí ẹ ti rí tó ń bẹ àṣírí tó ń bẹ nínú mùsùlùmí pé mùsùlùmí èé ṣe ẹ̀sìn mùsùlùmí kìí ṣe ẹ̀sìn wọ́n mú wá ní curtis òun ni mùsùlùmí kìí ṣe ẹ̀sìn pé táwọn náà ti gbọ́ báyìí tí mo bá ti wà nílé bí mo ti máa ń tàn ní kí gbogbo wọn kàn máa gbọ́ tẹ́lẹ̀ mo máa àláwọ̀ pé wọ́n lè lọ fẹ́ mùsùlùmí pé kò síbi tí obìnrin ò lẹ́sìn but now sì obìnrin ti lẹ́sìn lọ́dọ̀ mi o wọn ò gbọ́dọ̀ fẹ́ mùsùlùmí torí mo ti rí i pé prógámù tí mo fọ́lò ó ti jẹ́ ń rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó pọ̀ nínú ẹ̀sìn Islam mo dẹ̀ rí i pé kì í ṣẹ̀sìn ẹ̀sìn rádaràda ni kì í ṣe nǹkan tí even ìṣẹ̀gàn téèyàn bá ní wọn lẹ́gbẹ̀ẹ́ tí n bá ti bá wọn sòdodo ọ̀rọ̀ tí n bá ti rí i pé alágídí ni wọ́n àyàpá wọn ti ṣẹ́gbẹ̀ èmi màá tún introduce prógámù tí ẹlòmíì máa ní lọ sí orí prógámù MS bàbá lọ́mọ gbọ́ prógámù báyìí pé lọ́bẹ̀ wàá gbọ́ àmọye àṣírí mo ti rí obìnrin kan tí mò ń sọ̀rọ̀ prógámù yìí fún mo tún sọ fún lónìí ó lóun gan máa lọ mo sọ fún last week mo tún sọ fún lónìí ó lóun náà lọ tẹ́tí sí òun náà ó gbé sí TikTok òun ó wò mo dẹ̀ ti rí ẹni tí mo sọ fún tó ń lagídí tó nírọ́ ni wọ́n ń sọ ẹ̀rọ dáadáa wọ́n ṣe ń bẹ̀ mọ́ ni farabalẹ̀ kó gbọ́ mo ní ṣe bó mọ Quran tó bá mọ Quran ká lọ́mọ béèrè túmọ̀ mo ti gbàgbé nìkan lónìí ó sọ orúkọ ọmọ kan mo ní kó lọ mo ní sí ìgbà tẹ́ fẹ́ sọ ọmọ yẹn lórúkọ yẹn mùsùlùmí yẹn tí wọ́n sọ túmọ̀ rẹ̀ fún ọ ó ní bàbá rẹ̀ kàn sọ ni ó lóun ò béèrè túmọ̀ rẹ̀ ó ní kí lóun fẹ́ máa béèrè túmọ̀ rẹ̀ fún mo ní báwọn náà ṣe máa sọ ọmọ ní orúkọ báyẹn tó ní lè béèrè túmọ̀ rẹ̀ ó sì fi ń pè é ó ní tí bàbá rẹ̀ ti sọ pé òun fẹ́ sọ náà lòun ti sọ yẹn mo ní ó ga o mo ní lọ béèrè túmọ̀ rẹ̀ tó prógámù yìí inú mi dùn sí gan mo sọ wà appreciate yín gbogbo ẹ̀yin tẹ́ wà bẹ́ẹ̀ mo appreciate gan wàláhì ẹ ti jí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ojú wọn là. number one ẹ ṣe Ali ẹmí tí máìkì yín tọ́rọ̀ bá ti kàn yín a máa pè yín TK ẹ má gbàgbé òwe Yorùbá ẹ ti ṣe tó pọ̀ àmọ́ bí tó kù sí Yorùbá sọ pé bàbá ṣe rìn bẹ́ẹ̀ la ṣe máa ń kó ni ṣẹ́rí pé mo béèrè pé ṣé mùsùlùmí ni kódà mi fi ohun rẹ̀ lẹ béèrè ohun tó lẹ béèrè kódà fọ́tò tẹ gbé sójú CDP yìí àwọn ọmọ yín gbọ́ tún mọ̀ wò pé àbídájú wa sì ń forí kalẹ̀ ní kọ̀rọ̀ ni tó ẹ change fọ́tò yẹn sọ ẹ mọ bẹ́ẹ̀ ṣe bá ní kó má bàa jù wá lọ ṣe. ṣé fọ́tò yìí bẹ́ẹ̀ pẹ̀lú fìlà tẹ́tí yìí bẹ́ẹ̀ ni. ok mo ṣe gan màá wẹ̀ tó máa bá mi change fìlà tẹ́dé yẹn fìlà Fúlàní ni àwọn pípọ̀ yẹn fẹ́ systematically eradicate gbogbo nǹkan tó bá jẹ mọ́ Yorùbá. bàbá ṣé ń gbọ́ mi sà ṣẹ́rí tẹ́ ẹ sọ yìí mi ò ró lọ bẹ̀ tẹ́lẹ̀ bọ́ bẹ́ẹ̀ ṣe pè mí ṣàkíyèsí mo rí pé àwọn ìmúra mùsùlùmí ní tòótọ́ àwọn Fúlàní màá dẹ̀ tí bá ti délé màá wẹ̀ tó máa bá mi change fọ́tò yìí màá wá fọ́tò tuntun wà òkè tó jẹ́ pé ìfọ́tò ọmọ Yorùbá gidi pé tí wọ́n fi mọ̀ pé lè ìmúra Yorùbá gidi ni òun ni màá wá fi síbẹ̀ ṣe ti gbọ́ sà. bàbá lifted ṣe wà ń bẹ̀. ẹ ṣeun. lifted. ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ ẹ kú àtàárọ̀ bàbá mi. ẹ kalẹ́ sà. mùsùlùmí ni yín sà. pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ ìgbẹ́ wa. Christian lèmi ọmọ aláàbí Christian lèmi. Lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ kí gbogbo tẹ ń ṣí wa létí ní Òtù Òjíire mo fẹ́ kí MS bàbá mo fẹ́ kí olówó Èkó mo fẹ́ kí Allah's wife mo fẹ́ kí màmá wa Òṣàtọ́lá Àkànbí Ọlọ́ba àti gbogbo àwọn tí mi ò bá lè dárúkọ nítorí pé àwọn lálẹ́ ló jí yín dìde lásìkò yìí nítorí pé ó ti fi hàn gbangba wípé àwọn kan fẹ́ gba ilẹ̀ wa. Lánàá èmi àti ìyàwó mi la jọ ń wo
program yìí ní tí arákùnrin kan wọlé tó jẹ́ Christian tí ìyá wa tó wà ń sọ̀rọ̀ pa Jésù bíi pé ó fẹ́ nàbùkù Jésù mi wá ìwò gbẹ́nu ẹ sọ ọ̀tán lè gbà ṣí tí o kò ní tí àwọn Fúlàní baba lifted bẹ́ẹ̀ oníyàn lọ. nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ yín yẹn ìkànnì yẹn kò ṣe dáadáa ẹ má bínú. Dinop ṣe wà ń bẹ̀. Dinop ṣe wà ń bẹ̀. mi ò rò pọ́n wà ń bẹ̀ sà. Àníkẹ́ ṣe wà ń bẹ̀. ok Ali kàbọ̀ sọ́dọ̀ Ali. ok Àníkẹ́ ṣe wà ń bẹ̀. Àníkẹ́ ẹ ti sùn ní. Dinop wà ń bẹ̀. Mr. Adéyẹmí Sani ṣe wà ń bẹ̀. ok Dinop ti dé. yẹn sọ̀rọ̀ Dinop ẹgbọ́n sókè. ẹ̀kàlẹ̀ ṣe mùsùlùmí. bẹ́ẹ̀ ni. ṣé lè ka Quran. wọ́n lè kà á. good. mi ò tiẹ̀ mi ní like mi wá sí ibà bóyá fún debate tàbí against tàbí wọn kan bẹ́ẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó lè sọ fún yín ọmọ kékeré lèmi bí ẹ ṣe ń gbé máa gbóhùn mi bí ẹ ṣe ń gbọ́ fẹ́sì mi yìí so mímọ̀ pé kò sí nǹkan tó lè sọ fún yín so tó pé Ọlọ́run ti sọ pé tí ó bá máa mọ̀nà ó máa mọ̀nà. ẹjẹ kò sí nǹkan tí wọ́n lè sọ fún ẹ̀yin mùsùlùmí torí wípé wọ́n ti condition yín wọ́n ti program yín wípé kẹ́ ẹ má lè ronú wọ́n ti in fact wọ́n condition àwọn kan dé wípé tí wọ́n bá ti rí ibi tó bá ti ń sọ̀rọ̀ Islam wọ́n ní kán kúrò bẹ́ẹ̀ ni wọ́n ò ní fẹ́ gbọ́ ìdí ni pé wọ́n mọ̀ pé tí wọ́n bá gbọ́ the moment tí wọ́n bá bẹ̀rẹ̀ sí lo brain wọ́n máa jí wọ́n á mọ̀ pé rádaràda làwọn ń ṣe ẹ wá kọ́kọ́ bira yín ẹ̀yin tẹ́ ẹ wá sọtẹ́ ẹ kọ́kọ́ bira yín ẹ̀yin tẹ́ ẹ ń sọ̀rọ̀ yìí wípé kò sí nǹkan tẹ́ ẹ lè sọ tá a fẹ́ gbọ́ àwa máa ń sọ̀rọ̀ pẹ̀lẹ́rì ẹ̀yin náà nǹkan tẹ́ ẹ bá fẹ́ sọ ẹ máa sọ pẹ̀lẹ́rì tẹ́ ẹ bá wá rẹ́dì pé ẹ rẹ́dì láti lo brain iṣẹ́ rí brain tọ́lọ́run fún wa yìí kò sí níbẹ̀ fún decoration náà ká máa fi solve issues ni ká máa fi ronú critically ni torí pẹ́yìn mùsùlùmí ẹ ò lè ronú critically òun ló fà á lẹ́ fi lè nígbàgbọ́ yìí pé ọlọ́run yín àti mẹ́kà ló ti wá tẹ́ bá fẹ́ bọ ṣìgìdì Allah yín ẹ̀yin láti kọrí sí ilẹ̀ mẹ́kà ẹ̀yin láti sọ èdè lárúbáwá tó bá pẹ́yìn mùsùlùmí lè ronú ni tí brain yín ṣiṣẹ́ ó yẹ kẹ́ ẹ lè jókòó pé ọlọ́run ò kì í ṣàbòsí náà báwo ló jẹ́ pé ọlọ́run dá mi sílẹ̀ yorùbá mo ń sọ èdè yorùbá mo wá fẹ́ sìn wá ní kí wọ́n máa sọ èdè lárúbáwá wọ́n tún wá condition yín débi pé lárúbáwá yẹn wọ́n jẹ́ kó kí gbogbo wa lè wà uniform ni irọ́ ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tí òyìnbó ẹ farabalẹ̀ ẹ kì í délẹ̀ tóyìnbó bá fẹ́ bọ Ògún nílẹ̀ yorùbá òyìnbó èdè yorùbá ló máa lò káwa yorùbá náà máa sọ pé torí pé a fẹ́ kí kinní yẹn kó wà uniform ni irọ́ local deities local dialect ni wọ́n fi ń bọ Ògún yorùbá ló ní èdè yorùbá lè máa fi bọ Ṣàngó yorùbá ló ní èdè yorùbá ọmọ Russia ò bá fẹ́ bọ yorùbá ló máa sọ Allah àwọn lárúbáwá ló ní Arab deity ni Lord of Kaaba ni kí Chinese fẹ́ bọ èdè Arabic ló máa sọ so you are just being programmed and enslaved to the Arabs it's because you cannot think so anything tẹ́ bá fẹ́ sọ fáwa ń bí ẹ sọ pẹ̀lú ẹ̀rí àwa rẹ́dì láti gbọ́ nǹkan tẹ́ ẹ fẹ́ sọ anything táwa náà bá fẹ́ sọ tẹ́ bá mọ̀ pé rẹ́dì láti fẹ́ gbọ́ àwa náà máa sọ pẹ̀lú ẹ̀rí àá dẹ̀ fún yín lẹ́rìí láti inú ìwé yín gangan torí pé ìwé yín òun ló dé yín òun dẹ̀ ló tú yín ìwé yín ni wọ́n fi dè yín níbi Allah ni Muhammadu ni last prophet o lẹ́yìn Muhammadu kò sẹ́yìn tó fẹ́ wá irọ́ lásán báwo ni Muhammadu ṣe máa jẹ́ last prophet tó jẹ́ wà ní 1400 years ago ṣé life ti advance ni life ti evolve now ó yẹ kẹ́ ti mọ̀ pé new prophet máa ti wá now so kí ni Muhammadu gan gbélé ayé ẹ̀ ṣe tó pera ẹ̀ ń prophet èèyàn làwọn tó develop aircraft
ẹ̀rí àwọn yẹn bíi prophet. Èèyàn ni àwọn tó ṣe AI, ẹ̀rí àwọn yẹn bíi prophet. Èèyàn ni àwọn tó ṣe phone, ẹ̀rí àwọn yẹn bíi prophet. Ẹ wá rí Muhammadu tó bá òkú sùn bíi prophet. Ẹ rí Muhammadu tó bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn bíi prophet. Ẹ rí Muhammadu tó bá ọmọ kékeré sùn bíi prophet. Ẹ rí Muhammadu tó jalè bíi prophet. It's because you cannot think. Ó ti sá lọ. A ní 2026 we are going to force you to use your brain. Fúlàní nìkan ló máa kù ní Islam. Àwọn ọmọ Yorùbá máa fẹ̀sìn Islam sílẹ̀. A wá kù Fúlàní nìkan. Tí n bá ti ń sọ̀rọ̀, tí host bá ti ń sọ̀rọ̀, àlè ó máa dákẹ́ ni. Gbogbo tó ń tan máìkì tó ń tan máìkì yìí kọ ẹ rárá ni. Ó ti pọ̀ jù. Ọ̀rọ̀ tí ànábì máa ń sọ̀rọ̀ ẹ̀yà wèrè ní àbáàlì. Ọ̀rọ̀ ti pọ̀ jù. If I'm just going to continue pẹ̀lú Alish. Rich ẹni sùúrù. Ànábì à ń gbádùn yín jáde. N tó fún Àdìláyé jẹ ni pé àṣì lójú korojú wọn á ti lọ́yìn lọ́rùn sẹ́. Ẹ ṣe brọ́dà mi. Màfáàlì nǹkan márùn-ún ẹ máa gbọ́ ẹ jẹ́ ká Rich ẹ má tán máìkì mọ́ ẹjọ́. So ẹ jẹ́ ká fún ní òfin, ẹ jẹ́ ká ṣe kó a moderate, ẹ má bínú. Àfà Ali Abdulrozak, tí ẹ bá ti tan máìkì yín ẹ máa sọ dáadáa márùn-ún tí Muhammadu ṣe pẹ̀lú ẹ̀rí. Tẹ bá ti sọ nǹkan míì tẹ bá tan máìkì yín ó túmọ̀ sí wípé ẹ ní ẹ̀rí dáadáa márùn-ún fún Muhammadu. Ẹ̀rí dáadáa márùn-ún kankan lára Muhammadu nìyẹn. Tẹ bá ti tan máìkì yín tẹ bá ti sọ nǹkan míì tẹ bá dẹ̀ ti fẹ́ máa rojọ́ àwọ̀ ráyè yẹn èèyàn pọ̀ ń sàlẹ̀ tó fẹ́ gòkè, so they are going to drop you. Ẹ tan máìkì yín ẹ sọ dáadáa márùn-ún tí Muhammadu ṣe ká continue. Ẹ ṣé. Ṣé ti bá sọ ṣe máa gbà? Ṣé máa gbà Islam? Máa gbà tẹ bá ti lẹ́rìí. Ọlọ́run ti sọ pé kọ́tàmọ̀ lọ qulubihim tẹ bá ti lẹ́rìí tó ń bá dòkó. wa ala absarihim gishawa wa lahum adhabun adhim. Ọlọ́run ti sọ. Kí ni wọ́n fẹ́ máa nítorí ẹ bá a sọ yí pé ẹ gbà kò sí Ọlọ́run ti sọ. Àwọn èèyàn tó máa ṣe irú yìí. Ẹ má bínú. Ẹ jẹ́ kó mọ̀ pa Allah ló sọ kò ń ṣe Ọlọ́run. Mo fẹ́ kọ́ ètè náà. Ẹ má bínú Mr. Ali. Àti gbọ́ tẹ bá ti ẹjọ́ ẹja ẹni ẹjọ́ ẹ jẹ́ kẹ́ni máa lọ ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹjọ́. Kí ló dé báyìí? Tó bá jẹ́ pé ojúkorojú ló ti ń bá MS sọ̀rọ̀ báyìí wọ́n á ti lọ ẹ lọ́rùn sẹ́yìn. Àwọn kan máa wà tó yẹ pé ṣóògbọ́n tí yẹn ń sọ fún ẹ kò lè gbọ́ tí ẹ dìde. Ẹ jẹ́ ká máa bẹ́tọ̀ yẹn bọ̀ ẹ bá wa power tap repost yìí kiri gbogbo ẹ̀yẹn mọ kóòtù òjìrì ẹ repost àkọ́ráyè ẹ káàbọ̀ brọ́dà mi. Ẹ kálẹ̀. Ẹ má bínú. Mo kí gbogbo yín ọmọba, mo kí gbogbo lé o, ẹ kú ètò sọ. Bàbá ní kí n bọ̀ láǹjẹ́ káàbọ̀ sá o. Ẹ kálẹ̀ ń bẹ̀ ṣe wà ń bẹ̀ sá. Mo wà ń bẹ̀ o, ẹ kú iṣẹ́. Kílẹ̀ ní fún wa sá. All right. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín Ìfàmọ́ geography olówó Èkó ìyàwó àlá gbogbo yín ẹ kú iṣẹ́ takuntakun. Àwọn Elédùà á gbé yín ilé tí a ń mú lọ yìí lágbára Ọlọ́run á ṣe àṣeyẹ lórí ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀kọ̀ọ̀kan mo máa ń gbọ́ yín dáadáa gidi gan. Mo máa ń rí wípé àwọn kan máa ń béèrè àwọn question bíi pé kí ni ẹ fẹ́ gé nínú kíní. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó máa mọ̀ wípé Yorùbá wà yìí àfẹ́ kókó mo rí pé ń sọ náà nà but àwọn kòkò ń yé wọn ni wọ́n kàn máa ń gbé wàhálà wá kán máa ṣáà máa dà yín láàmú wọn mọ̀. Then kíní kan wà tí mo rò pé tá a bá ṣe ó tún máa jẹ́ kí àwọn èrò pọ̀ tán wá máa gbọ́ kíní. Àwọn tó ń ṣì wà nínú ìlú tó jẹ́ Yorùbá tí wọn kì í gbọ́ wa wọ́n ṣì pọ̀ gan-an o. Nítorí èmi kò sígbà tí máa ń gbé mọ́tò mi lọ tí máa kó àwọn èèyàn sínú mọ́tò báyìí ọ̀rọ̀ tí máa ń mú sọ náà lélẹ́yìí. Níjọ́ kan àwọn kan ṣì máa lù mí gbóngbóná mo mọ̀ nítorí pé nǹkan tí máa ń mú sọ náà ni ọ̀rọ̀ yín yìí pé kán ṣáà máa wá máa gbọ́ yín. Ẹ jẹ́ ká wá bíi t-shirt bíi movement ni ká kọ follow MS Baba or ká kọ nǹkan kan ṣáà tó máa jẹ́ kí wọ́n follow kí gbogbo èrò mọ̀ ká wá ṣe nínú gbogbo àwọn state Yorùbá ká lọ as movie ẹ̀bẹ̀ ọjọ́ kan kí gbogbo wa ká wọ t-shirt ká mọ face cap káwọn tó máa ṣì máa gbọ́ yín àwọn tó wọ́n mọ̀ ń pa yín especially majority of these people yìí Muslims yìí they are illiterate because wọn ò fẹ́ wọn kàwé kán bá lè kó wọn lẹ́rú ọpọlọ ni wọn ò jẹ́ kán kàwé so kò yé wọn but àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ti ń lo social media tó hàn kàwé náà dẹ̀ ti pọ̀
kí wọ́n lè máa follow àwọn MS Baba, kí wọ́n lè máa gbọ́ program yìí dáadáa. Ẹ jẹ́ kí a kàn wá bí ọgbọ́n wo la ṣe lè ṣe é. Ẹ jọ̀ọ́ ẹ bá mi rò, èmi náà gangan mo ì tí ì ní, but tá a bá lọ wo àwọn orúkọ wo la lè kọ sẹ́yìn t-shirt tá a kọ sínú face cap wa, tí a wá lọ bí ìgbà tá à ń ṣe iléyá, tá à ń ṣe ìdí, tá à ń sọ pé ó yá follow MS Baba, go and learn more, join the flow, join the group, go and do sẹ́mọ̀. Ká wá kóra wa sí program yìí, ká máa gbọ́, kán máa gbọ́, bá bá ṣe pọ̀ sí la ṣe ó máa jẹ́ kó yá. Èyí tí MS Baba fi ń sọ wípé 2030 ni a máa tó liberate ara wa yẹn, ó yí ṣeé ṣe kó yá ju bẹ́ẹ̀ lọ. Ọlọ́run á rọ̀, Olódùmarè á rọ̀ yín lọ́wọ́. Èmi ti wà pẹ̀lú yín o, èmi gangan fún ara mi báyìí, ìyàwó mi ni ó sì wà nínú Kristẹni pọ́nbélé, pásítọ̀ Mrs. ni, gbàdúrà 24/7 ni. Èyí mi ìtìjú yìí lèmi mọ̀ pé ó jẹ́ the correct one. Ẹ ṣé gidi gan, nǹkan tí mo kàn ní kí n sọ nìyẹn. Ọlọ́run á fún yín ṣe, adé fún gbogbo wa ṣe náà ni a ṣe é ṣe. Ẹ ṣé gan. Àwọn ọmọ mi wọn tí follow MS Baba ni. Mo kàn máa ń ju fọ́nrán yín sí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀gàgà yìí tí mo rí lọ́dọ̀ MS Baba tán ti gé ọwọ́ àwọn ọmọ kéékèèké méjì, wọ́n ti gé ọwọ́ wọn nítorí Ọlọ́run, omi bọ́ lójú mi. Ọmọ kékeré wọ́n ti gé ọwọ́ wọn, mo dẹ̀ rí tí MS Baba ṣe, mo máa ń jù sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Wọ́n ṣàkàn fi mí ṣe wò mí pé mo tèmi náà ti follow Ifá. Mo ṣe ní follow Ifá, àwọn ìṣẹ̀ṣe bàbá wa ni, òun sì wà ń bẹ̀ o. Nítorí pásítọ̀ mi sì 24/7 àdúrà ní gbogbo òru, mo ní sùn, mo dẹ̀ yá disturb ẹ̀ kó máa gbàdúrà ẹ̀. Àmújọ́ tọ́lọ́run bá máa kó sóhun náà, tí Olódùmarè bá máa kó sóhun náà nínú, á understand nǹkan tá à ń sọ yìí. Máa ń send ẹ̀ sí, but àwẹ̀ kí la ti ń sọ, kí la ti ń fàwẹ̀ ṣe yìí? Àwẹ̀ tí ò tí lè gbà ló ń lọ́mẹ̀ yẹn. Àdúrà látò mọ́júmọ́ ni. Ẹ túbọ̀ máa san ní gẹ́gẹ́. Ẹ ṣé bàbá mi, ẹ káàbọ̀. Ọlọ́run ṣeun. Ẹ jọ̀ọ́. Big Daf ṣe wà ń bẹ̀. Ẹ kalẹ̀. Mo wà pẹ̀lú yẹn kalẹ̀. Ok. Ẹ kú àtàwọn ṣe kalẹ̀. Ẹ kú ètò Ọlọ́run ọlọ́run. Àbá gbètò yìí débi tó lámì tó lápẹ̀rẹ̀. Ẹ má di àgbàgbé 1 minute yẹn kí a lè bá a. Ok, èmi ò tiẹ̀ sọ̀rọ̀ ju, mo wà ní inú program yìí ní ìjẹta, bóyá ìjẹta àbí ìjẹrin, tí wèrè kan wá sókè ó ní olówó Èkó kó ya Kùránì pé òun fún níjọ́ mẹ́ta. So nítorí mo ṣe wá béèrè ní comment section pé olówó Èkó ṣì wà láyé ni, ṣùgbọ́n sọ pé ó máa ní nǹkan tó máa ṣẹlẹ̀ sí i, because ṣẹlá àwọn mentality tí àwọn tó gbé ti sink sí orí wọn pẹ̀lú wèrè yẹn, ó dídì ìjọba ọpọlọ wọn. How can you be saying that ẹnìkan máa kú nítorí pé ó ya ìwé lásán? So those things are just something tí ò wà comparable. So they sink this religion, ó ti jẹ wá bí àrùn jẹjẹrẹ, ó ti jẹ wá lọ́pọlọ gan. So to convert them kò easy, wèrè la máa fi wo wèrè wọn. Ẹ ṣe tẹ gbérú program ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. MS Baba àti gbogbo yín tẹ wà ní charge ètò yìí, Ọlọ́run á máa bá yín á máa fún yín ṣe, kò ní sú yín, kò ní rẹ̀ yín. Ẹ ṣe gan, nǹkan tí mo ní kì í sọ nìyẹn. Bàbá MS Baba dé náà pé ìdílé sà. Ẹ̀yọ́ àbínú sà, network bí tí mo wà òkè. Ṣé ń gbọ́ àwọn nǹkan tí wọ́n ń ṣàlàyé fún yín tẹ́lẹ̀? Dínà ṣe wà ń bẹ̀. Network yẹn tí wà òkè náà. J1 ṣe wà ń bẹ̀ sà. Ẹ bá power tap gbogbo lé. Bí water ẹgbẹ́ òṣòkè kí lẹ ní fún wa. Ẹ kalẹ̀. MS Baba ẹ kú iṣẹ́. Mo really appreciate, mo dẹ̀ dúpẹ́ gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe. Bọ̀ nǹkan méjì mo fẹ́ sáré sọ, mo kàn mú wá bí àbá ni o. Bọ̀ nǹkan tẹ̀ ń ṣe yìí inú mi dùn gan gidigidi. Bọ̀ bóyá ká máa ṣe lórí rédíò, torí gbogbo àwọn ìyá àwọn bàbá yẹn àtàwọn kọ̀ọ̀kan yẹn hàn ní fóònù. Bóyá ká máa ṣe lórí rédíò ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ náà kó máa wà bẹ́ẹ̀. Ká tètè máa jẹ́ kí kinní máa go on kó máa go on. Torí àwọn pípù yìí hàn rẹ́dì láti báyé èèyàn jẹ́. Hàn rẹ́dì láti báyé èèyàn jẹ́ ni. Hàn rẹ́dì láti báyé èèyàn jẹ́. So bóyá èmi mú lábàá wá ni o. Nǹkan tó ṣẹlẹ̀ pé rédíò wọn ò lè gbà, reason ni pé àwọn ẹlẹ́sìn òfò yìí wọ́n ti conquer radio station. So wọ́n lè lọ sọ ẹ̀dẹ̀ pé apààyàn ni wọ́n lè lọ sọ náà sí rédíò yẹn. So the only thing ni pé ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, ẹ̀yin lè máa gẹ̀ẹ́tì àwọn speaker kékeré, bluetooth speaker, ẹ máa wá connect ẹ̀ mọ́,
ẹ wá máa play àwọn shows ẹ rí pé àwọn shows tá a bá ṣe mo máa ń cut ẹ̀ àtàwọn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni videos kankan tá a máa ń ṣe bíi 5 minute video àti bí a ti máa ń ka Quran so òun lè máa play àwọn èèyàn tó bá ń lọ á máa gbọ́ pé kí ló ṣẹlẹ̀ níbí ẹ gbọ́ station wo lẹ̀ ń gbọ́ yẹn ẹ wá sọ station yẹn ẹ wá sọ fún wọn so àwọn náà ló máa gbọ́ so ibi táwọn èèyàn bá ti ń gbọ́ ẹ rí pé tẹ bá gbé rédíò lẹ́ẹ̀ tẹ bá play ẹ̀ àwọn èèyàn bíi méjì mẹ́ta márùn wọn á wà pẹ̀lú yín wọn á fẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ so àwọn tó bá ní mọ́tò tó bá rí àbí driver tẹ bá ti kó passengers tán ẹ máa play ẹ̀ because àwa la máa liberate ara wa ṣẹgẹt tó bá wá yá tí tójú bá ti là àwa la máa ṣe the right thing fúnra wa normally IRK àti CRK wọ́n ní láti yọ kúrò nínú curriculum wa nílẹ̀ Yorùbá wọ́n á replace ẹ̀ pẹ̀lú history àti indigenous culture nǹkan tó máa replace ẹ̀ pẹ̀lú nìyẹn òun ni ìlú wa tó lè fi dá o so iṣẹ́ gbogbo wa ni táwọn òbí tójú wọn bá ti là àwọn òbí ló máa protest ló máa sọ fún government wípé no we don't want IRK we don't want CRK kò nítumọ̀ it's a waste of time ẹgbẹ́ history wa àti culture wa bóyá ifá wọn a máa kọ́ àwọn ọmọ nínú school so bó ṣe jẹ́ nìyẹn a lè lọ sórí rédíò àti sunday pé tá a bá rí èèyàn tó bá fẹ́ ṣe bóyá billboard ni àbí nǹkan kan à ń ṣiṣẹ́ lórí pamphlet báyìí wọ́n máa tó parí ẹ̀. Èkó lèmi wà o ibi èmi rẹ́dí láti fara mi nílẹ̀ o. irú pamphlet yẹn sìn a máa ní láti fún àwọn èèyàn tó bá rẹ́dí láti print ẹ̀ so wọ́n á print ẹ̀ wọ́n lè print bóyá bíi 500 copies. Wọ́n á kápẹ́ kiri mo wà available. Stickers wọ́n á pín fáwọn èèyàn so àwọn fún ara wa la máa ṣe kò sí nǹkan tẹ. ẹ̀gbọ́n Ọlọ́run Elédùmarè àtúntò gbogbo wa ṣe. àṣẹ o. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ àfáà wèrè tó máa ń wá yẹn ẹgbẹ́ yẹn kan tó máa fún àwọn àfáà ọmọ kéékèèké yẹn lépè. àwọn nídìí wèrè náà kọ́ máa dèpè náà kan tó lọ. ọmọ ìkéré àfáà kan wà sálẹ̀ tá ó jẹ́ dean up yẹn ó jẹ́ wùn mí ká wo wèrè ẹ̀sán. bẹ́ẹ̀ ni àwọn wèrè ẹjọ́ àwọn ń gbèpè náà. ẹ drop mi fún bí ó tún máa ráyè wọlé. no ẹ drop mi kẹ́yìn lè sọ̀rọ̀ celebrity ẹ drop. network ẹ mọ̀ pé wèrè ó ju wèrè lọ irú jinop yẹn sọ jẹ́ pé wèrè ẹ̀ ò tí jájà bọ̀ irú àlè tó wálẹ̀ kan yẹn wèrè yẹn ti jájà wèrè ẹ̀ ti gba degree sórí àwọn yẹn fúlàní ni wọ́n bọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀sìn fúlàní ní Islam ẹ̀sìn àwọn apààyàn ọpọlọ wọn ti lọ so ẹ continue jàre Ifeamo geography ẹ káàbọ̀ àkùráyè. àkùṣe àwa gbọ́nà wo àdìkálẹ̀ kó àtàrọ̀ mùsùlùmí ní sà. ẹ kálẹ́ sà. ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ni sà. good ẹ lè ka Kùránì tẹ máa tú fún wa. bẹ́ẹ̀. good ẹ ṣe ká tó máa lọ síbi Kùránì. Allah sọ nínú Kùránì pé Muhammadu ló dáa jù níwà ó ní good example fún gbogbo èèyàn àwa ń béèrè lọ́wọ́ Allah pé kí ni Muhammadu ṣe tí ó fi jẹ́ pọ̀ ló dáa jù ìwà dáadáa wo ni Muhammadu hù wá ní kábẹ́ lọ́wọ́ gbogbo mùsùlùmí pé ẹ sọ ìwà dáadáa tí Muhammadu hù kálá tó náwó sí kó ní kẹ́ máa tẹ̀lé pẹ̀lú ẹ̀rí 5 péré ìwà dáadáa 5 péré pẹ̀lú ẹ̀rí ó yá sá ká tó máa lọ sí Kùránì. ok sá mo kí gbogbo yẹn ẹkú iṣẹ́ Ọlọ́run ó ṣe dáadáa fún gbogbo wa àtọ àsọnù títọ́ but ẹlọsẹ ń gbọ́ mi sá. à ń gbọ́ yín dáadáa kẹ́lẹ́ bá a sọ dáadáa 5 yẹn pẹ̀lú ẹ̀rí ni. ok sá mo ti gbọ́ yín bọ̀ màá tún ti sọ nǹkan tí ẹ béèrè but mo kàn ní the favour kan ọ̀dọ̀ ẹ̀ lẹ́nu báyà mo lè fi ẹjọ́. a ní láti sọ̀rọ̀ sókè díẹ̀ àbí network pẹ̀lú ẹ sọ̀rọ̀ sókè díẹ̀ ká lè gbọ́ yín dáadáa. ok I'm sorry mo ní
lórí ọ̀rọ̀ ìbéèrè, I will try and give you, but mo need the favour kan lọ́dọ̀ yín. I don't know, maybe you can, I can see it, bóyá ẹ lè fún mi ní favour yẹn. Kí ni yẹn? Hello? Kí lẹ fẹ́, kí ni nǹkan tẹ́ fẹ́ sọ̀rọ̀? Thank you very much. Okay, I thank you very much. Nǹkan tí mo fẹ́ látọ̀dọ̀ yín ni pé the concept of Allah. Ṣé ẹ̀ ń lo earpiece ni? Ṣé ẹ lo earpiece ni? Allah. No, mi ò lo earpod. Brother wa. N tí ò fi sọ̀rọ̀ sókè. Ṣé ẹ ti ń gbọ́ mi báyìí sá? Òkà ti gbọ́ díẹ̀ network mi ò lo earpod. bákan. Ó yá ẹ sọ̀rọ̀ sókè, ẹ jẹ́ kọ́rọ̀ yẹn yá. Network ni mi. Okay. I said the concept of Allah, before I answer your question, the concept of Allah, I don't know, maybe Ali, maybe like 2 or 3 minutes, where I can be some question, can fi settle the concept of Allah. I don't know if I can see the favor, please. Okay. Ṣé Allah dàrú mọ́ ẹ lójú? Ṣé wọ́n ẹni sọ̀rọ̀ ẹ̀ẹ́gẹ́ máa permitted, sir? ẹni sọ̀rọ̀ ẹ̀ẹ́gẹ́ máa gbọ́ bẹ́ẹ̀. Ó wà permitted, question tẹ́ béèrè mo ti accept ẹ̀. Àmọ́ ẹ mọ̀ pé tí igi bá rí lugi lókè ẹ̀ lákọ́kọ́ máa ń rí. So tẹ́ bá ti sọ dáadáa márùn-ún yẹn tán, a máa bọ́ sọ́dọ̀ Allah straight ni. Ojoojúmọ́ la máa ń sọ̀rọ̀ nípa Allah níbí. Àmọ́ la pé ó lè jẹ́ pé bóyá àkọ́kọ́ tẹ́ máa join wa ni, tàbí kó jẹ́ pé máa ń pẹ́ dé ńgbà míì. So tá bá ti wá gbé igi tó igi lílu yẹn, tá bá ti gbé kúrò tán, so a lè wá bọ́ síbi concept of Allah. So ẹ sọ dáadáa márùn-ún yẹn pẹ̀lú ẹ̀rí, a wá bọ́ síbi Allah. Ẹ ṣé. Hello, sir. Same way, sir. So, nǹkan tí mo lóye kí n sọ bẹ́ẹ̀, tá bá wo òwe tí ẹ pa yìí, bí àwọn bàbá ṣe máa ń pa nílẹ̀ Yorùbá pé tí igi bá rí lugi, tòkè ẹni a máa ń kọ́kọ́ ń rí. You see this argument of 18. The first thing tèmi believe yìí pé ó yẹ kí a kọ́kọ́ yanjú. Mr. Awal. Hello, sir. Mr. Awal, as a Muslim, kí ló mú yín tẹ̀lé Muhammadu as prophet? Ṣebí Muhammadu ló mú yín dọ́dọ̀ Allah? Yeah. Tẹ́ máa fi dọ́dọ̀ Allah. Ẹ yanjú Muhammadu yẹn ká dẹ̀ máa lọ sọ́dọ̀ Allah. Ẹ try láti understand ẹ̀ báyẹn. Dáadáa márùn-ún pẹ̀lú ẹ̀rí. Ẹ má jọ apẹ́ lórí ẹjọ́. Okay, no problem. Ẹ jẹ́ kí n gbé báyìí. Bóyá dáadáa lákọ̀ọ́kọ́, òun ni nígbà tí wọ́n ja ogun Fathu Makkah. So ogun Fathu Makkah yẹn ni ó wáyé bóyá bí 8 years lẹ́yìn ìgbà tó kúrò ní Makkah, so tí wọ́n ti lé kúrò ní Makkah. So later ogun padà pa wọ́n pọ̀ ni wọ́n ja ogun Fathu Makkah yẹn. So that day tí wọ́n ja ogun yẹn, Prophet Muhammad, àwọn ọmọ ogun tó kó wá láti Medina, they are a lot. So ó wá ṣẹlẹ̀ pé ipá àwọn ará Mẹ́kà ò ká àwọn ọmọ ogun yẹn. So in a nutshell, wọ́n rí victory. Ṣé ń gbọ́ mi sà? Wọ́n rí àwọn Prophet Muhammad àtàwọn tó kó lẹ́yìn, wọ́n rí victory. Ṣùgbọ́n tí wọ́n rí victory yẹn ni àwọn tí wọ́n jẹ́ àwọn ará Mẹ́kà, they surrender themselves. So wọ́n surrender ara wọn. So ìgbà tí wọ́n surrender ara wọn ni Prophet Muhammad wá ń bi wọ́n léèrè wípé okay, pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ti ṣe sí mi àti àwọn èèyàn mi nígbà tá a fi wà ní Mẹ́kà, despite wípé ìlú bàbá wa ní Mẹ́kà yìí, wọ́n jọ forí wa sọlẹ̀ síbi ní, but torí pé mo gbẹ́sìn mi wá, ẹni mi lára ẹ ṣe, despite all nǹkan tẹ́ ṣe yẹn, pẹ̀lú bí mo ṣe wá ní victory lórí yín lónìí, kí lẹ́yìn náà believe pé mo lè ṣe fún yín? Ṣé ń gbọ́ mi sà? So wọ́n wá ń sọ fún yín pé nǹkan dáadáa náà la máa expect látọ̀dọ̀ ìwọ tó jẹ́ ọmọ ìyá wa. So wọ́n sá sọ something tó similar sí yẹn. So Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá sọ pé izhabu antum tulaqa. Okay, ẹ máa lọ, mo free yín. So why tó fi jẹ́ dáadáa ni wípé in human history. Ẹ má tí ì lọ síbẹ̀ yẹn, ẹ má bínú. Ẹ jẹ́ kí n mọ́ fẹ́ clarify nǹkan kan bẹ́ẹ̀ ni. Rárá,
ara ẹ ti miss point méjì bẹ́ẹ̀ mo fẹ́ remind yín ẹ ti Okay. get nínú ọ̀rọ̀ yín ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ni wípé muhammadu ń kó àwọn ọmọ ogun bọ̀ láti mọ̀dínà àwọn ọmọ ogun tí muhammadu kó láti mọ̀dínà wọ́n pọ̀ ju àwọn ará mẹ́ka muhammadu ló fẹ́ wọ mọ̀dínà kò ń ṣe para mọ̀dínà sorry muhammadu ló fẹ́ wọ mọ́kà kò ń ṣe para mọ́kà ló lọ bá muhammadu ní mọ̀dínà kí ló ń kọ́ ọmọ ogun bọ̀ wá ṣe mọ́kà so wọ́n tún wá débẹ̀ wọ́n tún wá kọ́ńkà wọn ẹ ti get kí ló ń fà tán fi kọ́ńkà wọn ẹ ti get Okay. so and then yẹn tẹ bá ṣàlàyé yẹn ní sùúrù ẹ má rush tẹ bá ṣàlàyé yẹn gbogbo ń tẹ sọ yẹn ń tẹ ka yẹn izhabu wa antum tulaqa òun nìkan ni ẹ kà ní lárúbáwá gbogbo ń tẹ sọ yẹn gbogbo tán yẹn ẹ sọ ibi tó wà fún wa ká dẹ kí ẹ kà fún wa so ká rí bẹ ẹ ṣe bọ̀tẹ́ ọkọ sọ pé kí ló fa ọmọ ogun máa kọ́ ọmọ ogun kiri ibo ló ń lọ kí ló fẹ́ fọ ọmọ ogun ṣe and then òun ló ń bọ̀ wá bá àwọn ará Mọ́kà kí ló ń kọ́ ọmọ ogun kiri sí kí ló fẹ́ wá fọ ọmọ ogun ṣe Mọ́kà. Okay. So that Fathu Makkah, ṣé ń gbọ́ mi? That Fathu Makkah tí mo narrate nísìnyí, that is ogun Makkah tó ṣẹlẹ̀ ní 8 years after tí Prophet Muhammad tó ṣẹlẹ̀ tó fi di pé ó kọ́ ọmọ ogun lọ Makkah. So ẹ wá béèrè pé why tó sì máa kó ọmọ ogun lọ sí ìlú Makkah, kí ló pa wọ́n pọ̀, kí ni ṣé nǹkan tó dá ṣé nǹkan tó kọ́kọ́ dá nìyẹn? Ẹ jẹ́ kí n sáré clarify, is a good question. Kí ló ṣẹlẹ̀ ní wípé ní after bí 6 years tó kúrò ní Makkah tó lọ sí Medina, àṣẹ padà wá látọ̀dọ̀ Ọlọ́run ọba wípé Kaaba, ṣé ń gbọ́ mi? ọ̀dọ̀ Allah so mi nífẹ̀ẹ́ kọ́rọ̀ yẹn máa wọnú ara wọn so and then mi nífẹ̀ẹ́ káwọn èèyàn disturb yín so ibi tí ẹ bá ti fẹ́ sọ̀rọ̀ Allah ní kẹ́ máa lọ ẹ má lọ Ọlọ́run ọba fún Allah ẹ ti get so mi nífẹ̀ẹ́ káwọn èèyàn disturb yín. Okay, kò sí wàhálà let for káàkàn lè gbọ́ra wáyé ẹ jẹ́ kí n tẹ̀lé protocol tí ẹ fi sílẹ̀. So Allah wá pàṣẹ wípé Muhammad àtàwọn mùsùlùmí kí wọ́n lọ máa ṣe iṣẹ́ àsìnkán lọ sí iṣẹ́ hajj. So this iṣẹ́ hajj is a thing tó ti ń ọkọ̀ látàyè Prophet Ibrahim, but ká má lọ síbẹ̀ ká má fi fa ọ̀rọ̀ gùn. So ní nutshell Allah pa wọ́n láṣẹ wípé kí wọ́n lọ sí kí ló kọ rẹ̀ ní ká lọ sí iṣẹ́ hajj. So ó dẹ̀ pé àwọn mùsùlùmí wọ́n gbéra, that's 6 years after tí ó dé Medina wọ́n gbéra. So ìgbà tí wọ́n ń lọ wọ́n dé àyè kan tí wọ́n ń pè ní Hudaybiyah. So wọ́n rest níbẹ̀ for short of period. So gbogbo bí wọ́n ṣe ń bọ̀ láti Medina, àwọn ará Makkah ti gbọ́ information nípa wọn. So they now came, àwọn náà jáde wá láti inú Makkah, and in tí wọ́n jáde wá ni pé wọ́n fẹ́ prevent Muhammad láti wọnú Makkah, òun àtàwọn èèyàn rẹ̀, they don't want to see them there. So ibi tí wọ́n ti wá pàdé òun ni ibi Hudaybiyah yẹn, níbi táwọn ti ń rest. So àwọn eléyìí ń lọ láti lọ sí hajj ní Makkah, àwọn tí ń bọ̀ láti inú Makkah láti wá cross wọn ní anywhere táwọn bá ti pàdé wọn. So ibi tọ́lọ́run wá ti wá ní kí wọ́n ti pàdé òun níbi Hudaybiyah tí wọ́n ti ń rest yẹn. So ìgbà tí wọ́n pàdé wọn níbẹ̀, so ló di wípé ọ̀rọ̀ ń lọ mọ́ra wọn ni. So ìgbà tí wọ́n lára àwọn ọ̀rọ̀ tí wọ́n wá ṣe ń bẹ̀ ni pé tí wọ́n wá sọ fún Muhammad ni pé a fẹ́ kó wọ inú Makkah. Ṣé get me nísìn? So okay, wọ́n wá ní pé káwọn ṣe treaty, I don't know bí mo ṣe lè gbé kalẹ̀, wọ́n ń pè ní sulhu, ìmọ̀ bí mo ṣe lè lo Yorùbá ẹ̀. Bí kéèyàn pín àdéhùn wípé okay, a ní ṣe nǹkan báyìí, ẹ̀yin náà ò ní ṣe nǹkan báyìí. Ẹ ti get me sir? So ìyẹn náà ń pè ní sulhu. So wọ́n wá ṣe sulhu yẹn. So in history of Islam, wọ́n máa ń pè sulhu tí wọ́n ṣe lọ́jọ́ yẹn, wọ́n ń pè ní sulhul Hudaybiyah. That is ìpín àdéhùn tí wọ́n ṣe ní àyè tá ń pè ní Hudaybiyah. So àwọn mùsùlùmí àti àwọn tí wọ́n jẹ́ ará Mẹ́kà wọ́n á jọ pín àdéhùn. So lára àwọn àdéhùn tí wọ́n jọ pín tí wọ́n dẹ̀ kọ kalẹ̀ lẹ́ everybody dẹ̀ attest sí pé okay, a máa ṣiṣẹ́ towards ẹ̀. Òun ni wípé tí ẹni mùsùlùmí tó bá kúrò lẹ́yìn Muhammad tó bá wá join àwọn tí wọ́n ń bọ òrìṣà ní Mẹ́kà, àwọn máa accept ẹ̀.
but tí ẹni tó ń bá wọn bọ òrìṣà tó bá ilé kúrò láàrin àwọn láti ìgbà táwọn ti ń ṣàdéhùn yẹn lọ tó wá fẹ́ join Muhammad ó gbọ́dọ̀ reject ẹ̀. That's lára àwọn àdéhùn tí wọ́n pín yà nìyẹn. So ànábì gbà. Then lára àwọn àdéhùn tí wọ́n pín yà wọn ni wípé àwọn tó jẹ́ mùsùlùmí wọn ò gbọ́dọ̀ àtáàkì àwọn táwọn jẹ́ ará Mákà yẹn mọ́ àwọn Quraysh. Àwọn Quraysh yẹn náà sọ pé àwọn náà ò dẹ̀ ní àtáàkì wọn. That is àtáàkì tí wọ́n mì ń bẹ̀ yẹn ni pé kéèyàn bá rè èèyàn jà. Ṣé ń get me sir? So eléyìí ni sulhu tí wọ́n ṣe, díẹ̀ lára àwọn nǹkan tí wọ́n ṣe. So later after 2 years tí wọ́n ṣe sulhu yẹn, òun ni àwọn ìkan nínú àwọn ìran Quraysh yẹn ni. So wọ́n wá lọ àwọn àti àwọn because before nígbà yẹn ni bí ilé sílé wọ́n máa ń jà, àwọn ìdílé sí ìdílé mọ́ra wọn ni. Àwọn ìdílé kan ti gba afa ṣé ń gbọ́ mi. ẹ jọ kí lórúkọ fíìmù yẹn náà. ẹ má bínú, you just ask for it now. I think ẹni kọ́mẹ̀rì ẹ̀wà ní kọ́mẹ̀rì ẹ̀wà. èmi sọ fún mi pé n tẹ́ bá fẹ́ sọ ẹ jẹ́ kó ní evidence ẹ ti yẹ kó ti béèrè evidence bọ̀ mi fẹ́ kó ẹ̀kẹ́ rí rí pé wọ́n ń fún yín lọ́rùn wọn jẹ́ kẹ́ sọ̀rọ̀ n tẹ́ ń sọ yìí ibo ló wà ẹ gbé sójú screen yìí ẹ kà fún wa ẹ máa kà ń bẹ̀ kẹ́ máa tú á lè rí ibi tẹ́ ti ń kà oríṣiríṣi lámbà oríṣiríṣi ẹ mọ̀ wípé àwọn àfáàbí tí yín kan náà sọ fún wa wípé wọn ló gbọ́dọ̀ gbọ́ pé Muhammadu ti kú abẹ́ ti báyìí wọ́n sọ bẹ́ẹ̀. That's a lie. ẹ̀yin lè pe àwọn yẹn ní láì torí wípé àti járọ wọn VDM ti járọ wọn àwọn èèyàn ti járọ wọn tó onígbà tí àwọn ọ̀rọ̀ kan bá dá ká tó mọ̀ pé láì ní so ẹgbẹ́ kíní yẹn wá kájọ ká ẹ ṣe brother. You see about nínú wọn pe tírà kan ní Sirah Ibn Hisham. So ibẹ̀ tí a bá débẹ̀ ìwádìí tí n fi lè post ẹ̀ sí mi ni pé I just come across this your life I say me I should join. It's not that I am fully prepared to bring all these things, you know. I swear to God I just come across this life, that's why I said I should join. So I not mi ò ṣe pé bóyá intentionally kí mo kàn wá I think get me right. So basically láti ṣàlàyé little bit. Mr. Awal ẹ má ìka tún pẹ́ lórí yẹn since tó jẹ́ wípé ẹ bìbí ẹ lẹ̀ fún abala bẹ̀yìn ẹ lọ sí abala bí tẹ bá mọ̀ pé ẹ lè sáré náwó sí nínú dáadáa tí Muhammadu ṣe tó ń wà nítòsí tí ò bá ti wá sí ẹni sùúrù ẹ má rush tí ò bá ti wá sí kálíbọ́ sí next level tó bá yẹ pé ní evidence pé ó ṣe dáadáa báyìí tẹ́lẹ̀ present evidence yẹn tí gbogbo wa máa jọ rí ẹ bọ́ síbẹ̀ tó bá wà nítòsí tí ò bá ti wá sí nítòsí tó yẹ pé gbogbo dáadáa tí Muhammadu ṣe ọ̀nà tó jìn ló wà kò sí plane kò sí mọ́tò ẹ mọ̀ gbogbo tí wọ́n náà so kéèyàn tó délé lárúbáwá nísìn ọjọ́ lọ ibẹ̀ sì làdísì ibẹ̀ ní evidence Muhammadu wà so tó bá jẹ́ pé kò sí nítòsí ẹja mọ̀ ẹ̀ kàn sọ ká bọ́ sí next level. ó dàbí ẹ̀pọ̀ lọ́mọ àṣàlọ́mú wà ní àbí. wọ́n ti lọ mọ àníyàn kí gbogbo ilé ká fi àsìkò yìí power tap ká fi àsìkò yìí share ká fi àsìkò yìí like program yìí ká jẹ́ kẹ́rì pé program yìí kò dúró kò stop because àwọn àfáàyè irọ́ ni wọ́n ń pa all this while internet ló tú àṣírí wọn irọ́ wọ́n ti fi feed wa from childhood wọn ò jẹ́ ká mọ the real reality of life kọ́ máa sọ kọ́tàn Muhammadu sọ pé Muhammadu ní ìsìn báyìí ẹ bóyá múlẹ̀ ní ìsìn báyìí fún wa ní ìsìn báyìí ká ní pọ́nmọ́lé kéwu ni wá ní ìsìn báyìí ara wa ni pé Allahu Akbar alhamdulilayi Allahu Akbar ó dẹ̀ múlẹ̀ fún wa a grown up man ó dẹ̀ múlẹ̀ fún wa níbi báyìí ní public ànábì ń lọ ó ń wa ọkọ̀ gbùngbà kí ni ẹ̀rí nǹkan tẹ́ ẹ ti sọ yẹn kò sí. ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ti ń gbọ́ ẹ máa jí àwọn èèyàn o kí n tá à ń ṣe yìí àfi help ilẹ̀ Yorùbá ni o a ò gbowó lórí ẹ̀ o wọn ò fún wa lówó lórí ẹ̀ o ìfẹ́ ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o kó má bàjẹ́ láwa o ilẹ̀ wa kó má bàjẹ́ láwa àwọn tí wọ́n ní ilẹ̀ wọ́n protect ilẹ̀ wọn ni o nothing real o tí a ò bá protect ilẹ̀ wa tí a ò bá dilẹ̀ yẹn mú ó máa lọ ó máa di ìtàn
ó máa di nǹkan gbàgbé. A gbọ́dọ̀ di ilẹ̀ yẹn múlẹ̀ fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. That is the major reason we are on this earth. Ara àwọn tá a gbọ́dọ̀ achieve nìyẹn nínú ayé yìí. Ipe òkè o àwọn ọmọ tó bí sílẹ̀ kí ni plan tó ṣe fún wọn, kí ni nǹkan tó filẹ̀ fún wọn, kí ni nǹkan tó fẹ́ dé bá. Àwọn bàbá wa àná wọ́n fi ilẹ̀ lẹ̀ fún wa ládébá o lásán pé fẹ́ lọ́ra lẹ̀ 100 million fẹ́ lọ́ra lẹ̀ 50 million fẹ́ lọ́ra lẹ̀ 2 million ilẹ̀ kan ń ta mẹ́rin 300 naira. Tí wọn bá fi sílẹ̀ o lè rí lẹ̀ ra o. O máa lọ rà lọ́wọ́ Fúlàní ni o. Ó jẹ́ ní pé òkè Yorùbá ní èwo ta fún ẹ. Bóyá jẹ́ nìyẹn o. Àwa náà dẹ̀ gbọ́dọ̀ preserve ilẹ̀ yìí lẹ̀ fáwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn o. Tí a bá ṣe wọ́n á gbé ń ṣe pè. Wọ́n á gbé ń ṣe pè. Tẹ́ bá lè ráyè láti wo ẹ̀yìn èpè ẹ máa gbọ́ ẹ̀ ní gbọ̀ngàn mi. Torí àwa ní opportunity àti lo internet nísìnyí báyìí. A ní opportunity àti translate Quran sí èdè tó yé wa. Please ẹ support wa in all means. Kíkiní máa dúró kó máa lọ till we get up to 90% of Yoruba back. Àmọ̀pá máa débẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run Ẹlẹ́dùmarè. A máa débẹ̀ tá a bá ti dákẹ́. Tẹ́ bá ti support wa any means. Tẹ́ bá ní ẹ máa fi support wa. Ẹ máa share program. Ẹ máa like. Ẹ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ládùúgbò. Tẹ́ bá rí àfà ẹ lọ bá ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Tẹ́ bá rí ẹni imam ẹ lọ bá ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Tí ò bá dá yín lóhùn tó bá fìdí yín ẹni kó máa bọ̀ ní online. Àfà àti tèmi tí mo ti mọ̀ for the past 30 years. Mo pè last week. Mo béèrè àwọn béèrè mẹ́ta lọ́wọ́ ẹ̀ báyìí kò dá mi lóhùn. Mo ní àfẹ́ báwọn ni màá fún data sórí fóònù yín kò tiẹ̀ béèrè data kò tiẹ̀ béèrè ọkọ mọ́ kò tiẹ̀ reply mi. Ó dẹ̀ parọ́ fún mi lẹ̀ feed mi nírọ́. Mo tún ráì pé àfà ẹ̀ lè kò tiẹ̀ dá mi lóhùn mọ́. Ó ti mọ̀ pé ó ti cast. Ó ti mọ̀ pé nǹkan tí mo béèrè yìí mo ti mọ ìtumọ̀ kí n tó béèrè. Gbogbo lé ẹjí o is our own time lélẹ́yìí o to fight o. Àwọn àbá wa ogun ìbọn ogun àdá ogun àké ogun sọ́ọ̀dì ó ti kọjá o. Ogun ẹnu la máa jà ní ìsìn báyìí. Tẹ́bàlẹ̀ àwọn àfáà ní online ẹ̀rígbó olóbùkún ni wọ́n máa fìdí wa ní ọlọ́ online. Ànábì ń lọ ogun ní pléènì ok irọ́ náà ń pa o. Ogun ẹnu míì tún nìyẹn o tí wọ́n tún bá wa jà káàdẹ̀ fúra. So now is our own turn now. Ẹ jagun ẹnu ẹ má bo ẹnu. Ẹ sọ̀rọ̀ ẹlẹ́bọ ni wá ẹlẹ́bọ ni mí mo ṣe wà yìí ẹlẹ́bọ everybody all over the whole world. Packaging ló yàtọ̀ packaging táwọn fún tiwọn ní western world ní Saudi lẹ́fín bá wọn rà á tó gbé tiwa náà fún packaging ló fà á. Ẹlẹ́bọ ni everybody on this earth packaging ló yàtọ̀ síra wọn. Ẹ ṣé mo dúpẹ́ ẹgbọ́n sókè. Ẹ ṣe bí èèyàn ṣe máa ń àwọn bàbá wọn ní ẹjọ́ lèèyàn máa ń kọ́ èèyàn ò kí ń kọjá so tẹ́bà yẹ kó sọ̀rọ̀ báyìí àdàbẹ̀ ń pé bóyá kíní kan gbà tó rò gbogbo ẹjọ́ yẹn lẹ́sìn ibo lẹ ti rí òde ọ̀rọ̀ di ti kọ́ so ẹ jẹ́ ká máa bá program yẹn bọ̀ díẹ̀díẹ̀ ẹ bá wa power tap èèyàn wa ẹ bá wa power tap ẹ repost ẹ bá wa power tap torí network dinop ṣé o ti rí nǹkan tí wọ́n ń try láti explain látàárọ̀ ẹ wá dúró story táfà yẹn sọ kò wá rí dáadáa nábì kankan tó wà nítòsí tó lè sáré mú wá can you imagine anyway talent kid ṣe wà ń bẹ̀ Mr. Talent Kid ṣe wà ń bẹ̀ Talent Kid àgbọ̀yìn ò mórí pẹ́ tí on miss mic yìí ṣe wà ń bẹ̀. Ìtẹ̀ bá wà active ẹ ṣe háì ní sáà àgbẹ̀ sókè àwọn ẹlòmíràn wà active mọ́. Ẹ̀yin tẹ́ bá wà active ẹ ṣe háì ní sàlẹ̀ àgbẹ̀ sókè. Mr. Ìtùnúolúwa Awal ṣe wà ń bẹ̀ sà. Ìtùnúolúwa Awal ṣe wà ń bẹ̀. Ọ̀rọ̀ yẹn pa àwọn èèyàn sí ń bẹ̀ o. Mr. ẹ má bínú ẹ̀jẹ̀ à ń bọ̀ àsọdọ̀ yín okay sheik à ń bọ̀ àsọdọ̀ yín Mr. Sesigno bọ̀rúbọ̀ yìí o. ògbó àtọ̀ yín ní 1 minute kílẹ̀ ní fún àṣà.
ọ̀rọ̀ afá tó ń sọ̀rọ̀ bí ẹni tó ti tẹ̀lẹ̀ pọ̀n tó ń sọ̀tọ̀ ìtàn tí wọ́n gbọ́dọ̀ máa pa àwọn ọmọ primary school tí wọ́n wá nàárè tẹ̀ ní bíbá ìfún wa ẹ̀rí kọ́lọ́ ń ṣàánú wa ni kọ́lọ́ jẹ́ káwọn èèyàn létí àti gbọ́rọ̀ Muhammadu tó gbẹ́ ẹ̀sìn ní ìjọ bóyá bíi 40 something years ṣé wọn mọ̀ kó ti gbọ́n kó tó gbẹ̀sìn wọn ò ní pé bó ṣe délé ayé o láti kókó ẹ̀ o ló ti bẹ̀rù jíṣẹ́ kíní yẹn ni mo bá àwọn èèyàn ṣe máa ń digest ẹ̀ ṣá because àìpérí ó ń da àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ń da wọn láàmú láìsọ wọn wọ́ how come tí wọ́n máa náyé ti wo story yẹn fún yín as a prophet kí ló fẹ́ fògùn ṣe just kíní yẹn ó bébí ṣe ń ro bóyá bẹ́ẹ̀ kọ́ làwọn èèyàn ṣe ń ro because ẹ bá ní kó jíṣẹ́ léèyàn ẹ wo àfáà tó wà níbi tó wá sókè lẹ́kàn yẹn náà wọ́n béèrè lọ́wọ́ ẹ pé kí ni dáadáa tí Muhammadu ṣe ó ní pé wọ́n kọ sínú Quran pé òun lẹni tó dáa jù ó yá kí ni nǹkan tó ṣe tó fi jẹ́ ẹni tó dáa jù kò rí evidence so àwọn pípọ̀ yẹn kàn ń ṣẹ̀sìn wọ́n kàn ẹmọ wọ́n ti brainwash wọ́n ti sọ fún wọn pé wọn gbọ́dọ̀ máa lo ọpọlọ wọn nínú ẹ̀sìn yẹn ibi tí wọ́n dẹ̀ ti ní problem yẹn nìyẹn.